Hello, good people. Welcome to yet another version of today's program. Good morning, good afternoon, and good evening to you. This is Biafra Breaking News Media. The videos you're about to watch is the compilation of Igboho's house that was burned by Fulani herdsmen. I consistently say it in this channel that the audacious strength of these people is not ordinary. These are people who normally supposed to be on the weak part of the negotiation with regards to the ultimatum given to them, the quest for them to vacate Oyo State and Ondo State, with the tension that is currently, intensifying in the country in every region. Currently, as I'm talking to you, Esazaki people are crashing with police in Abuja, while they are facing a reprisal attack in the southeast. South is not safe or either accommodative to them, let alone the middle belt. And the southwest Nigeria, which is the western Nigeria, are also saying we don't want no more terror. That you people are giving us sleepless night with your kidnapping activities, with your all kinds of heartless crimes you're committing against our people. Because I see no reason why these people should constantly attacking their host community with such impunity. Yet, you will imagine what could give them the tenacity, the veto, the audacity to retaliate to some extent in someone's host, someone's community, to which they are the visitors, while the people they are attacking are the host community. This tells us the fact that they have all the backups they need. And that is why they are acting, the Fulani terrorists are acting weird without being afraid. And that is another justification of the fact that Fulani terrorists, ranging from Boko Haram down to Meetiala and Fulani herdsmen, are the terrorists in the presidency. And the presidency are the terrorists. There is no difference between these two things you hear on daily basis in Nigeria. The presidency, they are the terrorists. Because, in fact, they are the head of the terrorists because they are the ones recruiting the repentant Boko Haram, releasing them from prisons and as well recruit them back into the military and paramilitary sectors in the country. And of course, once they do that, they ship them down to the southern Nigeria, that is southeast, south, and southwest geopolitical zone. But on a normal language, it is the old eastern region and western region of Nigeria. They ship them down, then take the innocent people of the old eastern region and western region of Nigeria to the north, send them to Boko Haram dens to die, use the same repentant Boko Haram to set them up to be killed, while in the west and east they are there, the main terrorists in army and other security uniforms, we continuously terrorizing the people. Do you see this strategy? So, presidency is the chief terrorist in Nigeria, while
Fulani herdsmen and the allies in the political, institutions in both east, west, and south of Nigeria, that is, that made up southern Nigeria, are the foot soldiers of the chief terrorist. So that is the reason why they will have the audacity to, that is, on the other hand, they are negotiating, convincing the people publicly how they are fallaciously sorry, while the same night that the supposed apology was tendered, they burnt the house of Igboho. Can you imagine that? So watch the videos yourself, then subscribe to this channel, share your views in the comment section, make your suggestions, and of course your opinions as well. Oh yeah. Yeah. Oh, the flash. Man, worry. Ilé olóyè Sunday Adeyemo Igboho tó dáná sun Olawa yìí o. Ibẹ̀ la dé, ṣé ẹ ti rí? Ó sì gbóná. Ṣé ẹ ti rí? Ilé olóyè Sunday Adeyemo. Tọ́nà fóònù tó dẹ́nu kalẹ̀. Ó dáná sun. Tọ́ sára ẹ̀ antrasẹ̀. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí bá? Ó yá, go. Omi wà lẹ́ o. Ó mà ṣe. Ṣé ẹ ti rí gbogbo ilẹ̀? Ẹ tán náà yẹn sí focus mi sọ́dà kí omi wà lẹ̀. Ẹ wo ìròyìn ò tó àmójúbà. So ó yẹ ń gbọ́rọ̀ ni àwọn panápaná náà sáré dé. Bọ̀ àmọ́ ẹ ti jálé agbọ́n, ẹ ti jálé oyin, ó di dandan kí ẹ rí ìjà oyin eléyìí ṣe kàyéfì ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ máa bọ̀ ẹ wọlé, ẹ jẹ́ ká wọnú sí tìrúmì ẹ. Ok tí ilẹ̀ bá mọ́ dáadáa a máa jẹ́ kí ẹ rí kété. Ẹ wò lára àwọn nǹkan tí wọ́n bàjẹ́ náà ni inú ilé yẹn ó sì ń gbóná, so àti wọbẹ̀ kò rọrùn, ṣe ti rí. So gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè fídíò láti lè jẹ́ ohun ìjẹ́rìí torí ẹ̀ la ṣe wá sí ibi báyìí ní sínsínsínsìn, ṣe ti rí. Ẹ lè ṣe èèyàn tó bá lè ṣe short video kó bá a ṣe because kò wá. Gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire, ṣé ẹ rí pógun ti dé báyìí? Ṣé ẹ ti rí? Gbogbo ilé náà dáná sun o. Òkè yẹn. Ṣé ẹ ti rí? Sitting room la wà yìí o. Sitting room àkọ́kọ́ nínú ilé yẹn òun la wà yìí. Hey. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí o? Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní kò ju bí ìṣẹ́jú mẹ́ta tí àwọn panápaná NEPA tí wọ́n múná lọ ní iṣẹ́ láabi ìṣẹ̀lẹ̀. Ṣé ẹ ti rí? Bàbá àti ìyá tó bí olóyè Sunday Adeyemo
má fọ́ kó máa gbóná ó máa gbóná. àwòrán wọn lẹ̀ ń wò yìí o. àwòrán bàbá àtìyá tó bí olóyè Sunday Adeyemo ó lẹ̀ ń wò yìí o. inú dáínì wọn àkọ́kọ́ ó ní. inú dáínì wọn ó láwà yìí. bàbá àtìyá tó bí olóyè Sunday Igboho àwòrán wọn rèé. ṣé ẹ ti rí i. ẹ̀tọ́ náà sókè yẹn gẹ́. wọ́n ti pè fún ogun o. wọ́n ti pè fún ogun nílẹ̀ káàárọ̀ òkèèrè. wọ́n ti pè fún ogun o ṣé ẹ ti rí i. ó ní ilé. ṣé ẹ ti rí i. gbóná gan. ṣé ẹ ti rí o. No. Shall I see? Okay. Okay. Ẹ máa tọ́nà kò tí. ṣé ẹ ti rí i. Iná. gbogbo ẹ̀yọ́ wọn káàárọ̀ òjíire. ilé olóyè Sunday Adeyemo Igboho tán dáná. ohun tí mò ń ṣe ni pé àwọn Fúlàní wọ́n ń pa àwọn bọ́dà wa lórí ilẹ̀ bàbá wa wọ́n ń jí wọn gbé wọ́n ń rèpù wa gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú wa kò sí nǹkan tó dà mo wá ń gbìyànjú pé ká kóra wa pọ̀ ká lé wọn kálàáfíà lè jọba lórí ilẹ̀ ní orí ilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá ń bí nǹkan tó jọ mí lójú ni pé àwọn Yorùbá tó wá ń sọpọ́tì Fúlàní herdsmen láti wá kìnìún bọ̀ lẹ́nu ó jẹ́ nǹkan tó bà mí lójú jẹ́ ó jẹ́ nǹkan tó bà mí lójú jẹ́. mi ò tiẹ̀ fura sẹ́ni kankan náà bọ̀ mi ò fura sẹ́ni kankan bọ̀ mo mọ̀ yí pé Yorùbá ní tí kúlé ọba pa ni ojú ò lè pa yẹn tí ọba lọ́wọ́ àwọn Yorùbá kan nínú ohun tó jọ mí lójú ni pé gbàgbọ́n mọ̀ kọ́ wọn fi pa mi jà ṣé bíbi tí mò ń gbé lọ ẹ̀fọn wa ìgbà táwọn lè jà tọ́dẹ̀ lè yìnbọn tọ́dẹ̀ lè jólé ná ibi tí mò ń gbé ìlọ ẹ̀fọn wa tádébí làwọn wá àbá ìrì evidence fún yín tó gbogbo ò lè lọ àwọn ò lè lọ màá rí ẹ̀rí múlẹ̀ fún yín pé àwọn tó wá bá mi lérè àyìnlá kẹ bókun wọn lẹ̀ tàbí kẹ bá kó ti kálẹ́sẹ̀ tó ti but adúpẹ́ fọlọ́run pé àwọn náà lu ọjà mọ̀sá wọn lọ bí wọ́n rí pé mi ò gbé láti lọ gba dúkìá mi jẹ́ tìǹbọ̀lé so àwọn tó ṣe irúṣẹ́ ìpínlẹ̀ nìkan tó ju mi ò lè mi ìfẹ́ mọ́ tí mo fẹ́ tọ̀ mo tẹ̀ sọ. ìgbà tó bàjẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ lẹ́sà mi fi tún un. àwọn ọ̀rọ̀ kan jà rọrùn pé nígbà tí àwọn èdè bíi Haúsá náà sọ bẹ́ẹ̀. àwọn ọmọ tó wà ń bẹ̀ àwọn ọmọ méjì tó wà ń bẹ̀ wọ́n lè ṣàlàyé yẹn tí a mọ̀ pé mo sí ń bẹ̀ ohun táwọn ọmọ yẹn sọ ni pé wọ́n gbé ọkọ̀ bíi márùn-ún àbí mẹ́fà wá so àwọn náà lè ṣàlàyé dẹ̀ pé mi ò fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ni mò ń gbé mi ni mò ń gbé so àwọn ọmọ tó dẹ̀ jẹ́ bí àwọn ọmọ tó ń tẹ̀lé mi wọ́n já kíkẹ́ bí gbogbo ń bí lájọ wà. yóò wá sẹ́ni tó fara pánú ṣẹlẹ̀ yìí. àwọn àbúrò mi àwọn òde wọn sàtàlà fẹ́ mi wọn ni àwọn méjèèjì sàtàlà fẹ́ mi wọn. ǹjẹ́ ti búlé iṣẹ́ ọlọ́pàá bọ́ lórí ọ̀rọ̀? àwọn ọlọ́pàá tó wá bẹ̀ ìdájì náà lọ sí fún un láti wá sí so lẹ́yìn yẹn mo tún ń gbọ́ rògbòdì ẹ̀kẹ́ lórí ọkùnrin kan tó ń pè ní Fẹ́mi Òdòdó àbí nǹkan arákùnrin yìí mi ò mọ̀ ó ní mo sọ ó ní bàbá Adédìbú gbéṣẹ́ fún mi ní 2009 gbogbo alamọ̀ fún bàbá Adédìbú kú ní 2008 mo rí pé dàbẹ́ ni pé ọpọlọ ọkùnrin yẹn kan lọ yẹ̀ ẹ́ wò bàbá Adédìbú ọ̀dẹ̀ tírèènì mi fúnṣẹ́ kankan mi ò close mọ́ bàbá Adédìbú bàbá mi tí mo close mọ́ sẹ́ńtọ́ra sí ìdádéwò ládọjà ní mi ò lè dalẹ̀ rẹ̀ níláyé mi gbogbo ọdún tí mo fi tẹ̀lé mi ò gún sí ilé tó lẹ́yìn ẹ̀ mi ò kó lẹ́yìn ẹ̀ mi ò gbàbọ̀dé fún ọlọ́kùnrin yẹn ń sọ̀rọ̀ pé òun Fẹ́mi Òdòdó èmi àtúnṣe ṣe mítìn ní Ìbàdàn ní 2009 nígbà wọn fẹ́ dìbò wọn á rí i pé ọpọlọ ti ń dùn so wọn á gbà táwọn fẹ́ bí mi mo ní kọ́ pé kọ́ fọmọ tó bí búra àti ìrìnàjò ṣe mítìn
ó jáde kó ṣe fídíò kó wá fi ọmọ rẹ̀ búra lókun pé káwọn ọmọ tó ń bí yẹn wọ́n kú mọ̀ lójú tó ń bá parọ́ ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ọ̀rọ̀ tí wàhálà tí mò ń fà lórí ọ̀rọ̀ àwọn Fúlàní ẹ̀sìn yẹn mo rí pọ́n ti fẹ́ kó sì níbọ̀ láti mọ fi ba orúkọ mi jẹ́ kó lè mú kí n wí irọ́ ni wọ́n dẹ̀ pa gbogbo ìdán gbogbo bọ́tà olóṣèlú ń dá lórí ọ̀rọ̀ mi yẹn irọ́ ni wọ́n pa gbogbo tí Fẹ́mi Òdòdó àbí mi mọ́kùnrin yẹn rí òdòdó yẹn àbójòdó ni wọ́n pè mi ò ní kankan pọ̀ pẹ̀lú ẹ̀ mi ò mọ́ yìí so gbogbo ohun tó lọ́hùn yẹn irọ́ ni wọ́n pa àfi tí gbogbo Fúlàní ẹ̀sìn tó ń pa àwọn fámìlì mi tó bá kó lórí ilẹ̀ bàbá wa látó lè mi àti wọn tó níjà kọ̀dẹ̀ sí olóṣèlú kankan tó lè fẹ́ mi lówó lórí nǹkan tí mò ń ṣe torí mi ò gbogbo jọ́tẹ̀mí àti èmi àtàwọn Fúlàní ajínigbé tí wọ́n ti ń jẹ́ àwọn bàbá mi gbé láti ìjọ mẹ́ta yìí tí ìbá yẹ pé mo lọ́bẹ̀ tọ́lọ́run fún mi ṣe láti lọ́bẹ̀ ìjọba akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn pípọ̀ yẹn lọ́wọ́ náà wọ́n ṣe mọ́ pa wọ́n bẹ́ẹ̀ ẹnìkan kò lọ́bẹ̀ ìgbà tí mo tó lọ ní gbogbo ayé tó mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo dẹ̀ gbọ́dọ̀ lọ torí ìlú mi níbẹ̀ fámìlì mi ni wọ́n ìlà tí ń bẹ lójú bàbá Abóròdé ní ń bẹ lójú mi mẹ́rin bí mẹ́ta ń bí fámìlì mi ni wọ́n èmi ò dẹ̀ lè lajú olójú òní lajú ẹlẹ́kítà lùgbọ́ kó sí lóhun tó mú mi lọ́bẹ̀ olóṣèlú tó bá lè sọ pé mo gbowó lọ́wọ́ òun ọgbọ́n tàkó sọ ní gbogbo ayé rí pé òun lòun fún mi lówó lórí nǹkan tí mò ń ṣe ẹnìkan kan fún mi lówó ohun tí mò ń sọ ni pé kí àlàáfíà jọba lórí ilẹ̀ àwọn bàbá wa pẹ̀lú kí àwọn agbénipa Fúlàní kó gba gbogbo dúkìá wa kó gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ohun tí mò ń jà fún nìyẹn so mo kàn wá ó jọ mí lójú báwa Yorùbá wa náà látún wá lọ ń tẹ̀lé Fúlàní pé kí wọ́n mọ dúkìá mi ná nù lé mi pàtẹ́ mọ̀ kò fẹ́ bá mi jà ẹ̀ wá sínú ilé tí mò ń gbé so ó dùn mí bẹ́ẹ̀ Fẹ́mi Àjọdú àbí Òdòdó ni wọ́n pè yẹn wọ́n fẹ́ kó sọ̀ra sí gbogbo ọ̀nà táwọn ń gbà yẹn ọ̀nà táwọn gbà pẹ̀lú gbogbo owó tí wọ́n ti kó jẹ ní wọn yọ ọdún tó fi ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ mo ti gbọ́ ìtàn wọn tó sá lọ sí Èkìtì ipa wo ni wọ́n kó ńgbà tí wọ́n wà nípò kọmíṣánná yẹn nígbà tí wọ́n tún wá ṣe sẹ́nítọ̀ lẹ́kìtì ta ló lè ipa wo ni wọ́n kó ta ni wọ́n hẹ̀ aráàlú mélòó ni wọ́n sọ de èèyàn ọ̀nà mélòó ni wọ́n ṣe ń gbà náà kí ni iṣẹ́ tí wọ́n ṣe láti yọrí fáwọn ṣe lamọ̀ tó ṣiṣẹ́ ń bẹ̀ yẹn nígbà tó ṣèjọba tí inú ló dùn sí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀yin ò ṣe kankan náà ẹ wá ń torí pé ẹ fẹ́ lòṣèlú torí ìbò 2023 ẹ fẹ́ dì ẹ wá sàǹdọ́gbọ́n tẹ́bi balẹ̀ ẹ sáfẹ́ balẹ̀ Yorùbá jẹ́ pátápátá ọlọ́wọ́ dẹ̀ ní fi Fẹ́mi Òjòdú àbí náà kọ́ ni orúkọ àti wọ́ àtàwọn tó ń rẹ̀ ọ́ lágbára Ọlọ́run ò ní fún yín ṣe lórí ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá kò ní fún yín ṣe ẹ ṣé mo dúpẹ́ gan.